ìjà gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbíjẹ̀ karahun ìyún gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ni tó tún jẹ́ olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ rédíò Àgídìgbò FM ní ìlú Ìbàdàn Alhaji Òkìkíọlá Oríyọmí Hamzat là ń sọ nípa ẹ̀ o. Ìjà wọn àti ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé ó mà tún ti gbọ̀nà tuntun yọ. Ìjà ọ̀hún sì ti ń gbóná sí i tó sì jẹ́ pé níṣe ni àwọn méjèèjì náà máa táwọn síra wọn ní ọ̀sẹ̀ tí a wà nínú èyí tí ó jẹ́ kí awuyewuye ńlá kó tó bẹ̀rẹ̀ sí ni máa jáde lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá tí ìlú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ibi tí ìbò tó pọ̀ sí jù ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ̀rọ ti wí pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ìyẹn alájọṣe tímọ́tímọ́ ìrìn àlèpé Oríyọmí Hamzat àti gómìnà Ṣèyí Mákindé tó sì jẹ́ pé Oríyọmí Hamzat ó kó ipa takuntakun nípa bí gómìnà Ṣèyí Mákindé bó ṣe di wọlé sáà kejì lọ́dún 2023 lásìkò tó Oríyọmí Hamzat tó tiẹ̀ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ní nǹkan bí ọdún méjì mẹ́ta sẹ́yìn ìlú ti jẹ́ kó di mọ̀ fún wa pé òun ò lè bá wọn bú Ṣèyí Mákindé láíláì pẹ̀lú báwọn kan ṣe ń pe òun pé òun bú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóògbé Isiaq Abíọ́lá Ajímọ̀bí ó yẹ kóun náà lè máa sọ àléébù gómìnà Ṣèyí Mákindé ṣùgbọ́n tí Oríyọmí Hamzat sọ fún wa nínú ìfọ̀rọ̀wérọ̀ náà pé ńgbà táyé òṣè òun bò lóní òṣèbù Mákindé ó ló ń ṣe dáadáa ó sì ń ṣe gbogbo nǹkan tẹ́ òun lọ́rùn ṣùgbọ́n láti nǹkan bíi ọdún kan àbọ̀ sẹ́yìn ìní tirẹ́là máa ti gba àárín Oríyọmí àti gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ pé wọ́n ti túká wọn àbára wọn ṣe ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wà yìí ìlà àwọn méjèèjì náà máa tún ti bẹ̀rẹ̀ sí ní máa táwọn síra wọn tíjà wọn tó sì tún ti gba ọ̀nà míì yọ ní àìpẹ́ yìí. Nínú ọ̀sẹ̀ yìí ni Oríyọmí Hamzat ló sọ̀rọ̀ nípa gómìnà Ṣèyí Mákindé wípé aláìmoore ẹ̀dá ni ó ní bàbá ń sọ̀rọ̀ àwọn tó mú Mákindé wá tí wọ́n sọ di tó dà tí wọ́n gbé wọnú òṣèlú ó ní òun Oríyọmí Hamzat òun wà lára wọn òun kópa takuntakun tó sì ní òun mọ bóun ṣe ń káàkiri ọ̀dọ̀ àwọn aráàlú pé kí wọ́n dìbò fún gómìnà Ṣèyí Mákindé ètò ni wọ́n ṣe fún nítorí ti òun. Lẹ́yìn tí Oríyọmí Hamzat tó tú àṣírí yìí ó ní gómìnà Ṣèyí Mákindé náà máa fún lésì nínú àpéjọpọ̀ kan tí ó ṣe ní ìlú Ìbàdàn. Níbẹ̀ ni Mákindé jẹ́ kó di mọ̀ wípé òun gbọ́ tí Oríyọmí Hamzat sọ pé òun lòún mú òun wọnú òṣèlú. Gómìnà Ṣèyí Mákindé ní kí Oríyọmí Hamzat àti gbogbo àwọn olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní kí wọ́n mú ẹnu kúrò lórúkọ òun ó ní nítorí pé òun ò ní díje du ipò gómìnà ní ọdún tó ń bọ̀ ó lóun yóò parí ọdún méje òun yóò sì gbé ìjọba kalẹ̀ ó lóun ti gbìyànjú agbára òun tóun lè ṣe kí Oríyọmí Hamzat àti gbogbo àwọn tó bá fẹ́ máa mẹ́rùkọ òǹbẹ̀nu kan náà sọ nǹkan tí wọ́n lè ṣe fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ pé èsì tí Mákindé tó fún Oríyọmí Hamzat ó ti jẹ́ kí ìjà wọn kó tó gbóná sí i kó sì tún ní agbára sí i.